Ẹ má bínú o fún fídíò tí mo fẹ́ fi hàn yìí. Mo rí ìyàwó mọ́mí Jíò kan tí wọ́n ń wàásù tó dẹ̀ jẹ́ pé inú church ni wọ́n wà. Tó dẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé wọ́n wà níbẹ̀. And then àwọn gangan fúnra wọn ní àwọn ọmọ nínú ilé tí wọ́n ti ń lo fóònù. Àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé kì í ṣe ẹnu wọn. Ẹni tá bá pè ní mọ́mí Jíò, dádì Jíò, tí wọ́n bá wàásù yẹn kò yẹ kó bọ́ sí public. Wọ́n lè ṣe bí tó bá fẹ́ ṣe meeting, tó bá tiẹ̀ mọ̀ pé àwọn fẹ́ ṣe advice, irú àwọn advice bẹ́ẹ̀ yẹn, wọ́n lè ṣe kó fi advice àwọn ara wọn, but kì í ṣe fún general, kò kì í ṣe fún public. Á já àwọn ìyàwó pastor wọn, àwọn obìnrin ìjọ, àwọn màmá rere, obìnrin rere níyàn wá, obìnrin rere níyàn wá, àwa ń tọ́jú ọkọ wa, àwa ń tọ́jú ọmọ wa, obìnrin rere níyàn wá. Irú àwọn yẹn lẹ́ẹ̀kójọ sínú yàrá kan, nínú ibì kan lẹ́ẹ̀ ti jọ ṣe meeting. Tẹ́ẹ̀tì mọ́ sọ gbogbo orú gbólóhùn yìí kì í sórí public domain náà ti máa fídíò yín lẹ́wàá rò wípé bóyá ọlọ́run ò sọ pé ká má ṣe nǹkan tẹ́ ẹ sọ, ọlọ́run ò kọ síbẹ̀ pé má ṣe báyìí má ṣe báyìí, àmọ́ kì í ṣe pé nǹkan tá a máa fi kó àwọn ọmọdé. Ẹ mọ̀ pé láwọn ọmọ nínú church, àwọn ọmọ tiyín gẹ lọ́mọ lọ́dọ̀ tó jẹ́ pé wọ́n kó sọ́dọ̀ tiyín tẹ́yìn gan adopt nínú church. Àwọn ọmọ náà ń ṣeré kiri. Ẹ wo orú ọ̀rọ̀ tí mọ́mí Jíò ń sọ. Èmi ò bá yín já ọmọ mi Jíò, ẹ má bínú máa o. Èmi kàn sọ fún yín ni pé èèyàn náà kì í sẹ́ni tó gbọ́n tán, kò sẹ́ni tí wọ́n lè advice, but torí àwọn ọmọdé tó wà nínú ilé yín táwọn gan wò yín, àwọn ọmọ tí náà tí ò tí bàlágà tí wọ́n ń wò yín, àwọn ọmọdé nínú church náà wà ń bẹ, àwọn ọmọ tó wà ń ta tí wọ́n mọ wo mọ́mí Jíò. Ẹ dákun mà, ẹ má bínú mà, mo fọlọ́run bẹ̀ yín mà pé bóyá mo sọ̀rọ̀ tó ju ẹnu mi lọ. Ẹ dákun, irú àwọn ọ̀rọ̀ báyìí ẹ má bá wa gbé sórí social media àṣeyàwó mọ́mí, àṣeyàwó pásítọ̀ mọ́mí Jíò tọ́. Ẹ má bínú pé kò mí ní kò dábẹ́ sí sọ, àmọ́ kì í ṣe fún public domain torí irú àwọn ọmọ wa. Mo fẹ́ kí ẹ̀yin nínú ìbànú gbọ́ fídíò náà, ó gbá sí ìlú tó sì mọ́ kì í ṣe fún public. Ẹ ṣe gbọ́n mi, àti omi tí ń sàn láti inú kànga rẹ. Omi tó ń sàn láti inú kànga rẹ. Omi wo ló ń sàn láti inú kànga? Omi tó ń sàn láti ojú òbò obìnrin ni. Kéésì àjòkì rẹ mọ́. Ìwọ ọkùnrin ò gbọ́dọ̀ kórìíra rẹ̀ mọ́. Nítorí pé ẹ̀yin méjèèjì ti di ọyọ kan. Ẹ ti parapọ̀, ẹ gbọ́dọ̀ kórìíra ara yín mọ́. Gbogbo nǹkan tó bá ń jáde lára yín ó ti di ìdùnnú fún yín, ó ti dayọ̀ fún yín, ó ti di owó àti ọlà fún yín. Mo gbàdúrà pé Ọlọ́run fún yín sí. Ó yá, ẹ jẹ́ ká máa gbọ́ bọ̀. Jẹ́ kí ìsùn rẹ kí ó sàn káàkiri. Jẹ́ kí ìsùn rẹ kó sàn káàkiri. Kí ni ìsùn rẹ tó ń sàn káàkiri? Gbogbo nǹkan tó wà lára rẹ yẹ òun ló ṣe kí ni? Òun ló ń sàn káàkiri. Kò sí nǹkan tó bá. Àti omi Ìwé òwe 5:15 ó yá mà. Mu omi láti inú kùdù rẹ. Wọ́n ní mu omi láti inú kùndù rẹ. Kí ni wọ́n pè ní kùndù rẹ? Abẹ́ rẹ ni, òbò rẹ ni ó ń pè bẹ́ẹ̀. Kò sí nǹkan tó bá dì, mu omi láti bẹ̀. Nítorí náà Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ọ̀rọ̀ pé mi ò lè gbẹ́rú sí kọ́. Yọ ọwọ́ rẹ̀ kò fi ìkàlẹ̀ náà. Ìwọ ló ní kẹ́. Ọ gbọ́dọ̀ kórìíra rẹ̀ mọ́. Ó ti di tiẹ̀. Olúwa ràn wá lọ́wọ́. Ó yá mà. Àti omi tí ń sàn láti inú kànga rẹ. Omi tó ń sàn láti inú kànga rẹ. Omi wo ló ń sàn láti inú kànga? Omi tó ń sàn láti ojú òbò obìnrin ni. Kéésì àjòkì rẹ mọ́. Ìwọ ọkùnrin ò gbọ́dọ̀ kórìíra rẹ̀ mọ́. Nítorí pé ẹ̀yin méjèèjì ti di ọyọ kan. Ẹ ti parapọ̀, ẹ gbọ́dọ̀ kórìíra ara yín mọ́. Gbogbo nǹkan tó bá ń jáde lára yín ó ti di ìdùnnú fún yín, ó ti dayọ̀ fún yín, ó ti di owó àti ọlà fún yín. Mo gbàdúrà pé Ọlọ́run fún yín sí. Ó yá, ẹ jẹ́ ká máa gbọ́ bọ̀. Jẹ́ kí ìsùn rẹ kí ó sàn káàkiri. Jẹ́ kí ìsùn rẹ kó sàn káàkiri. Kí ni ìsùn rẹ tó ń sàn káàkiri? Gbogbo nǹkan tó wà lára rẹ yẹ òun ló ṣe kí ni? Òun ló ń sàn káàkiri. Kò sí nǹkan tó bá dì lára àwọn obìnrin tí ọkùnrin ò lè yọ ahọ́n sí. Yọ ahọ́n rẹ kó o fi lá ojú ara obìnrin. Kò sí nǹkan tó bá dì kéésì ẹ̀ṣẹ̀. Èyí ò sí nínú Bíbélì mi tó bá yọ máa wọ pé kó o bá wọ ìjọba ọ̀run rárá o. Èyí ò kì í ṣe ẹ̀ṣẹ̀. Tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ Ọlọ́run ní pè ní ìfẹ́ láàrin ọkọ àti aya. Ẹ má jẹ́ ká máa ṣìnà. Nítorí pé àwọn nǹkan yẹn ni àwọn ọmọ tó wà níta fi ń gbọ́ ọkọ mọ́ wa lọ́wọ́. Tí àwọn bá sọ pé mi ò lè tẹ̀ láti ṣe nǹkan báyẹn, ó ń rí mi lára, ń kọ́ mi lára. Àwọn nǹkan tí wọ́n ń ṣe fún wọn níta, ó bá ìdíje ọmọ nǹkan tá à ń sọ yẹn lọ. Tó dára fi ń gbìyànjú pé gbogbo àwọn tá a jẹ́ ìyàwó ilé, ẹ jẹ́ káwa náà gbìyànjú láti máa ṣe fún ọkọ wa. Wọ́n má bàa fi ìbálòpọ̀ gba ọkọ mọ́ wa lọ́wọ́. Wọn ò ní fi gbọ́ ọkọ mọ́ ẹ lọ́wọ́ lórúkọ Jésù o. Àti àwọn odò omi ní ìta. Àti àwọn odò omi ní ìta. Kí ni odò omi ní ìta yá mọ̀ gbọ́? Kí wọn kí ó jẹ́ kìkì tìrẹ. Kí wọn kí ó jẹ́ kìkì tìrẹ. Kí ó má ṣe ti àwọn àjèjì pẹ̀lú rẹ̀. Pé kó má ṣe àti àwọn àjòjì pẹ̀lú rẹ̀. Ẹ̀yin ọkùnrin ní wọ́n bá wí yẹn, wọ́n ní kẹ́ ẹ má ṣe ti àjòjì pẹ̀lú ìyàwó yẹn. Ìwọ ìyàwó náà má ṣe àjòjì pẹ̀lú ọkọ rẹ.